أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Àánú Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán, àlàáfíà rẹ̀ kó máa bá gbogbo àwa mùsùlùmí tí à ń wò wá ní dédé àsìkò yìí, tá a sì ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. A dúpẹ́ fún Ọlọ́run lórí oore tó ṣe fún wa, títí ń ṣe bọ̀, tí ń ṣe lọ́wọ́ àti ìjọ́ tó gbàrà máa ṣe, wípé alhamdulillahi rabbil alamin. Bàbá wo ọ̀rọ̀ wa rí pé ó tó ọpẹ́, ó sì ṣe déédéé ọpẹ́. Ṣé ti rírí ni, ṣé ti gbígbọ́, ṣé ti jíjẹ lílọ bíbọ̀ ni? Àbí oṣù Ramadan tá a bẹ̀rẹ̀ yìí tó ṣe wípé àwọn kan lájọ gbà lésì tí wọ́n sí mọ́, tí wọ́n tó wá lọ́jọ́ orí, àwọn kan jọ sí déédéé, àwọn kan sì jù wá lọ. Kìí ṣàìmọ̀ kan wọn, kìí ṣàìmọ̀ ṣe wọn. Àánú Ọlọ́run ló ṣẹ́wà kù di àsìkò tá a wà yìí. Náà la fi dúpẹ́ pé alhamdulillahi rabbil alamin. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ṣáájú ayé àti tọ̀run Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà máa bá wọn ará ilé, àwọn sàhábà, gbogbo àwọn tí wọ́n jẹ́ tábìí Ọlọ́run mọ́sá bá wa ṣàlékún kí àtìgẹ́ wọn, tó fi wá lórí gbogbo àlùfáà wa tí wọ́n ti papòdà, látòrí bàbá wa àgbà Maulana Sheikh Adam Abdullahi Ilori, bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi. Àfi àwọn méjèèjì, àfi kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ. Àwọn tí wọ́n sì ń bẹ láyé náà, Ọlọ́run bá wa dúró tì wọ́n o, Ọlọ́run má fi wọ́n lẹ̀, Ọlọ́run bá wa pẹ̀lú wọn, bá wa kẹ́ wọn kíkẹ́ tayé. Ẹ̀rí ẹ̀yin ọmọ ìyá wa nínú Ọlọ́run, àwa mùsùlùmí tí Ọlọ́run kádàrá ká máa gbọ́ra wa báyìí. Èyí tí ó jẹ́ tọ́pìkì wa tá a máa gbé yẹ̀wò láàrin ìṣẹ́jú díẹ̀, iná ni wípé kí tiẹ̀ ní pàtàkì oṣù Ramadan, importance of Ramadan, ahimiyatu shahri Ramadan. Ó wá jẹ́ ọ̀ranyàn kéèyàn tiẹ̀ mọ̀ tí wọ́n ń gbin Ramadan ọ̀hún, kí tiẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ṣáájú kéèyàn tó wá sọ pàtàkì ẹ̀. Àkọ́kọ́ ni wípé oṣù Ramadan yìí ń bọ́ sí ìkẹsàn ash-shahru at-tasi' fi at-taqwim al-hijri. Àwa fẹ́ ka pé Gregorian Hijri calendar, a rí wípé ń jẹ́ oṣù kẹsàn lọ́dọ̀ àwa mùsùlùmí, tó ṣe wípé lẹ́yìn Sha'ban tí ń jẹ́ kẹjọ òun wá tẹ̀lé. Oṣù yìí ní wá ń jẹ́ ọ̀kan, orígun kan nínú àwọn orígun márùn-ún tí a nínú ẹ̀sìn wa Islam. Oṣù yìí kò sí tí ń túmọ̀ ju wípé imsak ani shurubi wa ta'ami ma'a al-ibtiadi fihi ani al-muharramati min al-fajri wa hatta ghurub ash-shams. Kò sí tó fẹ́ ṣe náà ju pé ká kóraró kò níbi jíjẹ, ká kóraró kò níbi mímu, ká jìnà sí ìmọ̀ bára ẹni lò pọ̀. Ìbálòpọ̀ ò gbọdọ̀ máa wáyé láàrin tọkọtaya lọ́sàn-án àwẹ̀ Ramadan. Bẹ́ẹ̀ sì ni oṣù Ramadan yìí lọ́dọ̀ àwọn elédè, àwọn Lárúbáwá, ó ní tí wọ́n ń pè é. Àkọ́kọ́ ni pé gbogbo oṣù tí ń bẹ́nu Islam, gbogbo àwọn oṣù yìí àwọn Lárúbáwá ti ní tí ń túmọ̀, ó ti láwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tí wọ́n fi ń fún wọn. Gbogbo àwọn oṣù kọ̀ọ̀kan yìí ló nídìí tí wọ́n fi sọ wọ́n bẹ́ẹ̀. Kódà oṣù Ramadan ti ń bẹ ṣáájú kí ó tó di pé Ànábì wa Muhammad, àwọn Lárúbáwá ti ń pè nǹkan wọn bẹ́ẹ̀. Lápèjúwe oṣù Zilhijjah, a rí pé àwọn Lárúbáwá wọ́n sọ bẹ́ẹ̀, summiya kadhalik li'an yakuna fihi mawsim al-hajj wa yahujju al-muslimin fihi. ń bọ́ sásìkò hajj ṣíṣe. Bẹ́ẹ̀ sì ni
ṣáájú kí Islam tó dé làwọn kèfèrí ti ń tàwáàfù Kaaba. So lápèjúwe oṣù Rabiul Awwal wọ́n sọ bẹ́ẹ̀ la'annahu waqa'a waqta tasmiyati kana fi fasli Rabi'. Nínú àwọn season tí ń bẹ gẹ́gẹ́ bí autumn, Rabiul Awwal ar-Rabi' yìí òun jẹ́ spring nínú àwọn season tá a ní in tí wọ́n fi sọ ní Rabiul Awwal nìyẹn. Káwá bọ́ sí Ramadan, a rí pé Ramadan aslu ẹ̀ náà ni Ramadan, yíò ní ilé kókó kí nǹkan kí ilé kókó wípé kí nǹkan ó gbẹ kó la ilaha illallah, ilé kókó kí nǹkan ó gbóná, burning, kí nǹkan ó gbóná. Èyí ni ìtumọ̀ títí ẹ ló fi wá jẹ́ pé látara ilé kókó wípé èyàn ó jẹun, èyàn ó fóúnjẹ ẹlẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí. Ẹni tó fẹ́ gbààwẹ̀ tó ti kóra ró kúrò níbi oúnjẹ, àti pé ẹnu rẹ̀ ó ti gbẹ kúrò níbi bọ́ọ̀nì ẹ̀ta wàràwàrà tìyún tó yẹ kó jẹ, àti atash, àti pé òǹgbẹ́ngbẹ́ kò ní lè ráyè fi mu omi. Ìyẹn ò ní ṣókí nípa Ramadan. Ramadan yìí kí wá ní importance ẹ̀, kí ni kókó ẹ̀? Ramadan bàbá fẹ́ wo ìtàn ẹ̀ dáadáa, a rí wípé ẹntì tí ń bẹ ṣáájú àwa yìí tí à ń sọ̀rọ̀ yìí ni, kìí sórí tiwa ni Ọlọ́run ti ṣe lọ́ranyàn. Ibi tí a ti mọ̀ yún nínú Al-Qur'an, Ọlọ́run ọba lékè ọlá ń sọ fún wa ní Suratul Baqarah. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ó ní mo pè yín tẹ́ gbé mi Ọlọ́run ọba gbọ́. Àwẹ̀ yìí kutiba alaykum, furida alaykum, ntí àwọn Ọlọ́run ọba ṣe lọ́ranyàn lẹ́yìn lórí ni. Kama kutiba ala alladhina min qablikum, gẹ́gẹ́ bí àwọn tá ti ṣáájú yín bá ti ṣe lọ́ranyàn lé wọn lórí, iná ni a ṣe lọ́ranyàn lẹ́yìn náà lórí. La'allakum tattaqun, ń tá fẹ́ fàyọ́ mbẹ́ ìpáyà Ọlọ́run yẹn gangan ńlá need. Ẹni tí ó bá jẹun yóò máa tara bẹ́ẹ̀ rí wípé láàrin oṣù kan yìí tó ti rí feelings ebi, yóò wá máa wò wípé àwọn kan sì ní wọ́n ń bẹ tí wọ́n rí jẹ fún odidi ọdún kan láì mọ iye ọjọ́. Yóò wá bẹ̀rẹ̀ sí bẹ̀rù Ọlọ́run pé ikú mọ̀ ó lè káwọn mọ́ anytime. Kí wá ní kí kóhun ṣe? Yóò wá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa. Àbẹ́ni tí òun gbẹ́ngbẹ́, so gbogbo yín pátá yányán yóò máa lékún ìpáyà Ọlọ́run lẹ́mìí wa, yóò máa lékún ìpáyà Ọlọ́run lọ́kàn wa. Oṣù yìí oṣù alápọ̀nlé ni, ó wà very very important in tí ó sọ̀rọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ hadith ọ̀rọ̀ Ànábì wa Muhammad ló wà tó júwe ọlá tí ń bẹ fún ààwẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àyà nínú Al-Qur'an ló sọ̀kalẹ̀ láti jẹ́ a mọ rírì oṣù Ramadan. Èyí tó súnmọ́ jù náà ni wípé oṣù Ramadan yìí ìlọ́lọ́wọ́n bá sọ Al-Qur'an tí ń jẹ́ àrísèmọ̀ ńlá, mu'jiza ńlá, àrísèmọ̀ ńlá fún Ànábì Muhammad, fún àwa jama, àwa al-umma rẹ̀. Inú oṣù yìí lọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ níbi tí Ọlọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ ní Al-Qur'an. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an huda lin-nasi wa bayyinatin minal huda wal furqan faman shahida minkumul shahra falyasum. Ọlọ́run fi yé wa wípé ẹ̀rí shahru Ramadan, oṣù Ramadan yìí, oṣù tó ṣe wípé alladhi unzila fihi al-Qur'an, iná la sọ al-Qur'an kalẹ̀. Al-Qur'an inú oṣù yìí láti sọ kalẹ̀. ń túmọ̀ wípé oṣù tá a sọ al-Qur'an tí ń jáde ṣe mọ́ ńlá tá a sọ kalẹ̀ ni oṣù náà, oṣù tó lágbára tó tóbi ni, oṣù tá a gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú ni. Gbogbo intanṣe láburú tí ó dá, ká bàtà ara wa jẹ́, ká sọ̀rọ̀ ara wa lẹ́yìn. Ìyàwó ń yàwó ọ̀ ń fẹ́, àbí wọ ìyàwó ilé náà tí ọkọ rẹ̀ ò tẹ́ lọ́rùn, tó ṣe wípé ìta ọ̀rẹ́ ọkọ rẹ̀ ní kí ọmọlẹ̀,
gbogbo àwọn wàyí òun ló yẹ ká jìnà sí. Tá a bá ti mọ kímọ̀, tá a ti mọ value oṣù yìí, tá a bá ti mọ importance ẹ̀ pé oṣù tí ó tóbi púpọ̀ ni, oṣù tó lápọ́nlé púpọ̀ ni, tí Ọlọ́run ọba àlékè ọlá bàbàrà ni, a rí i pé ó yẹ ká jìnà sí gbogbo ohun tí ò dáa. Ó sì yẹ káwa gan fúnra wa kí a bàbàrà ẹ̀, ká pàtàkì ẹ̀. Nínú àwọn hadith Ànábì wa Muhammad, Ànábì fi yé wa pé júnà àwà ní ń jẹ́, yóò máa jẹ́ júnà àwà, ìyún ààwẹ̀. So gbogbo tí ń jẹ́ràn yín pé ẹ ń wọ náà ni yóò máa jẹ́ gàgá yẹn tí yóò máa di. Èèyàn ní rí pé òun sórí ibú, oríire náà ni ó máa tọ́ sí gbogbo ẹni tí bá ń gba ààwẹ̀. Ààwẹ̀ pẹ̀lú kí ni? Ìmánan. Ó bá gbààwẹ̀ tiẹ̀ rí káwọn èèyàn lè yọ pé ó gba ààwẹ̀. Gbà ń torí tọ́lọ́hun, gbọ́dọ̀ ń pa wá láṣẹ rẹ̀. Wá ti sábà ó gbà dáadáa bó ti lágbára mọ́. Ọmọ gbẹ̀sẹ̀ Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wa jìn wá. Abẹ́ rí báwọn. Nínú àwọn àhìmíyà, àwọn importance oṣù Ramadan, iná ni wípé huwa shaharu rahma, oṣù ìkẹ́ni, huwa sharrul ghufran, oṣù àforíjì ni tọ́lọ́run forí ẹ̀ṣẹ̀ fi jìyàn. Wal itq minan niran, oṣù tí wọ́n bọ́ okùn wípé àti kọ́ pé iná lọ́wọ́ bọ́ bá gbàwẹ̀ yìí dáadáa nítorí tọ́lọ́run tànà Muhammad, wọ́n sì bọ́ okùn ẹrú nì, wọ́n bọ́ kú lọ́rùn gbogbo ẹni bá gbà dáadáa. Ó fi dẹ́gbà Ànábì wa Muhammad, ó fi yé wa wípé anna shahara, ibo oṣù Ramadan yìí, awwaluhu rahma, ìbẹ̀rẹ̀ ìkẹ́ ni ó máa jẹ́. Ìbẹ̀rẹ̀ ń túmọ̀ mẹ́wàá àkọ́kọ́. Wọ́n tó bá gbà dáadáa, tó ṣe sàárà, tó jẹ́ akágọ́nù, gbogbo ń tọ́ ní ọ̀nà sójú ọ̀nà Ọlọ́run, rahama ni ó máa jẹ́ fún ọ, ìkẹ́ ni ó máa jẹ́ fún ọ. Wa awsatuhu magfira, bẹ́ẹ̀ sì ni bọ́ bá ti dé pé ń wà árín mẹ́wàá tí ń bẹ láàrin, yóò máa jẹ́ àforíjì. Gbogbo ọ̀rọ̀ tó ti sọ tí ò dáa, gbogbo èèyàn tá a ti bá tí wọ́n jẹ́, gbogbo àwọn ìta mọ̀lẹ́ṣẹ̀ tó kéré àti tó tóbi, Ọlọ́run mọ̀ forí ẹ̀ jìyàn. Bẹ́ẹ̀ bá ti túbá pé òun ò ṣe mọ́. Wa akhiruhu itqun minan nar, èyí tó wá ṣe kẹta ìgbẹ̀yìn, wọ́n wá bọ́kùn ẹrú kò lọ́rùn ní kálukú. Wọ́n tá a ti mọ̀ pé orí ibú ní ọ̀sẹ̀ gbẹ̀yìn ayé ẹ̀, ọmọ náà ni. Bọ́ bá ti gbìyànjú tó gba àwẹ̀ yìí tá à ń sọ yìí dáadáa, tó jẹ sàárì, tó ṣe wípé nígbà tílẹ̀ wá mọ́ ń tọ́ Al-Qur'an, nígbà tílẹ̀ mọ́ kò jókòó sínú ilé kọ́kàn máa wo TV, kọ́ máa wo fíìmù lásán, nígbà tílẹ̀ mọ́ ń ṣe wáàsí fáwọn èèyàn, nígbà tílẹ̀ mọ́ ń tọrẹ, nígbà tílẹ̀ mọ́ ń wá gbogbo ọ̀nà láti súnmọ́ Ọlọ́run. Tó bá tún di lóru yóò tún dèèyàn náfìlà. Gbogbo irú àwọn èèyàn yìí ni gbogbo àwọn láyé ó máa bẹ fún. Bákan náà, nínú àwọn importance òun ni pé tudaifu fi shahri Ramadan al-hasanati ada'afan kathira. Gbogbo àwọn dáadáa téèyàn bá ṣe ní oṣù Ramadan yóò máa lékún, àlékún ó máa bẹ fún. Abẹ́ rí báwọn. Fa ajru li ibada wa amalu li khairi fi Ramadan laysa kal ajri fi ma siwahu min ash-shuhur. Ẹ̀rí dáadáa tí ẹ̀dá bá ṣe, tẹ́rú bá ṣe nínú oṣù Ramadan, oore tó bá ṣe, sàárà tó bá ṣe, náfìlà tó bá yàn, ládá tí ó máa gbà, ẹ̀san tí ó máa gbà, ó yàtọ̀ sáwọn oṣù yòókù. Abẹ́rí fal hasana, dáadáa tí èèyàn bá ṣe o, tudaif 70 marra, yóò máa lé ní 70 ni ó máa lékún ládá. Lápèjúwe nínú oṣù míì èèyàn bá ṣe dáadáa, ó lè jẹ́ pé ọ̀kan ni ó gbà. Tó bá wá ṣe nínú oṣù Ramadan yóò máa jẹ́ 70 fún ẹni bẹ́ẹ̀. Ló fi wáyé pé mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti gba àwẹ̀ yìí dáadáa. Ó gbọ́dọ̀ gbìyànjú láti ná gbogbo ohun tó bá ní sójú ọ̀nà Ọlọ́run. Bákan náà, nínú pàtàkì oṣù yìí, òun náà ni tasfidu shayatin wa iglaqu abwabi jahannam. Wọ́n ti di àwọn tí wọ́n ń jà Ṣẹ̀tánì. Ọlọ́run ọba ó ti handcuff ẹ̀ mọ́lẹ̀, ó ti dè mọ́lẹ̀, kò sí pé ó wá ṣe aburú kan wá ní Ṣẹ̀tánì ló dààmú rẹ̀, ara o. Bẹ́ẹ̀ sì ni iglaqu abwabi jahannam, gbogbo tí ń jà ìran lẹ̀kùn náà lọ́lọ́run ọba ti tì. Abẹ́rí. So oṣù Ramadan yìí, inú pàtàkì ẹ̀ iná ni wípé
يعد فرصة لإحساس بالفقراء والمساقين òun ni ó mọ̀ fún wa l'opportunity pé àwọn kan ṣáà ń bẹ tó ṣe wípé wọn ní tó wa torọ́tọ̀ ni fàkírù ọ̀tọ̀ ni miskinu àwọn kan ń bẹ miskinu òṣì ń ló dá wọn lákẹ́ wọn ní àmọ́ àti tọrọ gan yóò tún mọ̀ ní wọn lára fàkírù tálíkà ọlọ́run tààrà ìyẹn ó máa jẹ́ kéèyàn ó tún máa láàánú pé àwọn pípù yóò ní téèyàn bá ti ní fílì ẹ̀ pé ebi ń pa látàárọ̀ dálẹ́ òǹgbẹ́ngbẹ́ wà lè mú mi wọ́n wà mọ́ fìlàkà ìró pé àwọn kan kí rọ̀mọ̀dọ́nà tó dé àwẹ̀ tí wọ́n ń gbà ń tiwọn kì í ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ gbà kò sí ní tó fẹ́ jẹ ni oṣù rọ̀mọ̀dọ́nà yìí náà ni ó máa clear fún wa ni ó sì máa jẹ́ kó máa rọrùn abẹ́ẹ̀rí ọ̀pọ̀ gan-an nínú àwọn importance àmọ́ pọ̀ ọ̀rọ̀ ká gbọ̀n Yorùbá ní ṣókí lọ́bẹ̀ oge abẹ́lọ́wọ̀n ọba àlékè ọlá kí ó wà pẹ̀lú oníkálukú wa kó dúró tì wá kó má fi wálẹ̀ àwẹ̀ rọ̀mọ̀dọ́nà yìí tá a ti bẹ̀rẹ̀ lénìí Ọlọ́run bá a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah jẹ́ ayọrí ẹ̀ pẹ̀lú alhamdulillah kó fún wa lálàáfíà kó bò wá láṣìírí kó dúró tì wá kó má wà pẹ̀lú wa gbogbo ìlú tó ní kálukú wá wá Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ńbẹ̀ ìlú Nàìjíríà Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ńbẹ̀ ìlú Benin Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ńbẹ̀ gbogbo ìlú tá a bá wà iná láfẹ́fẹ́ tí ń fẹ́ afẹ́fẹ́ orí Ọlọ́run fẹ́ lù wá gbogbo tí ń jẹ́ orí ibú orígun mẹ́rin ayé Ọlọ́run lè jìnnà sí wa albarka nabuwa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ògo Ọlọ́run a máa bá a lọ tó bá ti di ní ọ̀la kí Ọlọ́run kí ó wà pẹ̀lú wa kó má fi wálẹ̀ kó dúró tì wá ọlá nabuwa Muhammad sallallahu alaihi wasallam èmi náà ni ọmọ yáyí Muhammad Sunusi Yáyí Al-Kawthari wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.